mo kí yín o. Báwo ni nǹkan? Ọlọ́run ò ní pa wá. Ẹ̀mí wa gùn. Gbádùn ara wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Àtẹlẹ igbókù tẹ̀kùtẹ̀ lágbára Ọlọ́run. Àwọn ọmọ ńkọ́? Baálé ẹ̀ ńkọ́? Ṣé tó ń tó bó ṣe yẹ kó tó? Kára máa ṣe báyìí lágbára Ọlọ́run. Ká tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ la ṣe wá. Ọ̀nà pọ̀ lóríṣiríṣi. Tí ẹ wá mọ ibi tí kọ́kọ́ gbà wọlé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní lọ léèwé. Ṣé àwọn pé mo sọ fún yín pé Sẹ̀bílì, Iṣẹ́ Olú, Olúwa ń bẹ, Emmanuel Elégbò, Pétérù. Pétérù yẹn ni Pété sanra, mi ò sọ mọ́rọ̀ ńgbà tí mo bá yín sọ yẹn. Pétérù yẹn kí ló fa tiẹ̀ ni pé láti ní Pétérù Peter ní Pétérù. Ó kàn díjọ́ kan Pétérù kò ṣá dáhùn. Pétérù kò dáhùn. Èèyàn kan báyìí Pétérù ìṣe wọn ń pè náà. Kíde a máa pé Pétérù ṣé mo rú náà aláìmọ̀kàn ọmọ aláàrùn gbọ̀gà wọn máa sọ̀tọ̀ kú sọ wọn máa sọ kọ́tọ́kọ́tọ́ ló ń pé Pétérù ẹ̀jẹ̀ máa pé Pétérù ẹ̀ máa pé ẹ wo mi ṣé mo rú. Kíní yẹn ò yé mi nǹkan tó ń sọ àwọn ọ̀bá ní Elégbò bá sọ wọn gbà kí pa ṣe kàn pé Pétérù ṣe borúkọ rẹ̀ rí ẹ̀. Ìwọ wí rẹ̀ pé n kò rù mo sọra nígbà tó yóò sọra gbogbo ọmọ bú sẹ́yìn pé ìbá pè mí Pétérù ṣe kọ́ má pè ní Pété sọ́ra ẹ̀ká ìbá pè mí ní Pété sọ́ra màmá dáhùn ẹ má jẹ́ kí n rù. Ìyá Pétérù ẹ̀ bàbá ọmọ yípo òun kò jẹ́ Pétérù mọ̀ Pété sọ́ra lóhùn rẹ̀ ń jẹ́ lẹ́sẹ̀. Bọ́yè sọ Peter tó ń jẹ́ Pétérù bọ́yè sọ di Pété sanra títí dèní nìyẹn. Pété sanra. Tá a bá ti rí ara ní Pété sanra ó yẹ kó ti gbàgbé ní àwọn ará mi gbàgbé ìwọ Pété sanra ìjọ kan èmi àti òun àkọ́bí ẹ̀ àpàdé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ ti rí mi lára wọ́n ní Pété sanra kò rántí mọ́ ọmọ ẹ̀ wá ń sọ fún pé èèyàn kan ń pè ń bẹ̀ yẹn mo ṣàná pé òun ló bá wojú mi láwọn báwo ni ṣé wàá pa kinní kankan ni mo ní àdé pé Pété sanra ò dáhùn ṣé o mọ̀ pé ọlá o ń tètè gbàgbé ọ̀rọ̀ ìgbà ìmọ̀ nínú àwọn ìgbà ìmọ̀ kan o ti sọ pé òru o Pétérù kan Pété sanra ló ń jẹ́ o bí mo ṣe ń sọ ṣe rí Sẹ̀bílì ó gba bí ọdún 4 lọ́wọ́ mi gbogbo wa pátápátá Sẹ̀bílì ló dàgbà jù ṣùgbọ́n ó kóró gan orí jáńjálá orí kọ́kọ́ bẹ́ẹ̀ bàbá yà àti ìyá ò dẹ̀ rí bẹ́ẹ̀ mi ò mọ bí tó ti rí ó dà pé wọ́n ní ìyá àgbà wọn lórí bẹ́ẹ̀ yẹn ká má fọ̀rọ̀ ọba mú mi kò sẹ́nì bọ́dì lábúlé tó máa fi mí tì ó dẹ̀ jásìkò tí wọ́n ń forúkọ ọmọ léèwé lẹ̀ gbogbo àwọn òbí wọ́n ti mọ́mọ wọn láti lọ forúkọ wọn lẹ̀ àṣàdàbúlé tó wáyé pé ìyá àgbà níbi tó máa fèmí sí ni ìyá àgbà kan tẹ̀lé kan nú àwọn ọ̀rẹ́ wọn náà tọmọ wọn wà lọ́dọ̀ wọn ṣóyé ìyẹn ni Emmanuel Elégbò Emmanuel Elégbò náà fẹ́ lọ forúkọ ẹ̀ lẹ̀ níyà àgbà fi mímì náà dání nígbà táwa délé ìwé èmi dúró sọ́tọ̀ ṣàkóso àti ní kò sọ wọ́n báyìí bọ́wọ́ ẹ̀ bá ti kẹtí kò wọlé nìyẹn that was the system tí wọ́n ń lò ń gbà yẹn ká má fọ̀rọ̀ gùn bọ́sátò láti fọwọ́ tí ọwọ́ ẹ̀ bá ti tẹ́tí wọ́n á yọ sànù tọ́wọ́ ẹ̀ bá ti tẹ́tí wọ́n á yọ sànù ó bá bọ́ sí tọ́ọ̀nù Sẹ̀bílì ìyá àgbà ìṣá ti fà pé iwájú kó dúró dáadáa kó ṣe kinní kan orúkọ rẹ̀ Sẹ̀bílì rò ń jẹ́ Muyitala orúkọ bàbá rẹ̀ Animasha orúkọ bàbá yìí bí bàbá rẹ̀ ìyá yẹn ṣàtò wọ́n bá ní ẹ jẹ́ kó fọwọ́ sétí nígbà tá a ráyè fọwọ́ sétí bílí ẹyọ eléyìí ò lè bẹ̀rẹ̀ léèwé kò tí ì tó bẹ̀rẹ̀ léèwé ẹ̀ ìṣọmọdé ìṣòro ìṣọmọdé ó dàgbà ó kóró wọ́n ṣe àgbẹ̀ sí sọ gbogbo kìnìún mrs kankan wàá wò mí lọ́ọ̀kan gbogbo wọn forúkọ lẹ̀ wá ní màmá kí ló ń tàbí kí lẹ́yìn tó èmi ló náwó sí yẹn o yà wá parí ṣáláyì èyí tó bẹ̀rẹ̀ léèwé ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ ọdún 4 wa o ẹ jẹ́ kó wá tó ó yà fọwọ́ sétí mo fọwọ́ sétí ọwọ́ mi kẹtí kí lórúkọ ẹ̀ ìyá àgbà bá pé adé lè sẹ́ máa kọ orúkọ rẹ̀ lẹ̀ ẹni kò ìpọ̀ ọmọ ọdún 4 kẹ́ máa kọ orúkọ rẹ̀ lẹ̀ á kò ìtò bẹ̀rẹ̀ léèwé
màmá yẹn ni mistress yẹn ni màmá ilé yìí ti tó bẹ̀rẹ̀ iléèwé ṣé bóun ló fọ́ ṣe títọ́wọ́ ẹ̀ tìkẹ́tì yìí àwọn ti tó bẹ̀rẹ̀ iléèwé n kò pé wọn wí kò dáa á kò ì tó bẹ̀rẹ̀ iléèwé iṣẹ́ ọdún mẹ́rin rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lè dẹ̀ ní ìpọ̀dún 5 tán wọ́n ẹ̀ tún wò mí màmá ẹ jẹ́ kọ́ ọmọ ìbẹ̀rẹ̀ iléèwé tí ò bá tiẹ̀ tí ìpọ̀mọ ọdún 4 àbí tí ò tí ìpọ̀mọ ọdún 5 kó má ìpọ̀mọ ọdún 6 á pé nínú kíláàsì ńbẹ̀ ó sì dáa ju eléyìí tí ọwọ́ òtẹ́tì yìí lọ kí ló rúkọ ẹ̀ àbàgbà bàbá rẹ̀ gbẹ̀gbà èyí ṣe pàwọ́ forúkọ rẹ̀ lẹ́ o èyí ṣẹ̀ ní a máa fi tilẹ̀ bílé nínú àfi pé kó tẹ̀lé wọn wá o yìí kó orúkọ rẹ̀ bá sọ Ọláolú wọn bá kọ orúkọ mi bí wọ́n ṣe kọ orúkọ mi báyìí ṣe wọ́n pé inú ìyá àgbà dùn ìyá àgbà bá forí sí Olúwa ò ṣe n ò pọ̀ ò ṣe o ìyíkùlẹ̀ ìrẹ́kọ̀ bá wà ṣe ìyá àgbà ṣàkọrin yẹn bí àgbà ṣe kọrin yẹn mú kàn gbọ́ téèyàn kan wú níṣe ló dún bí ìgbà tí ó mọ tí tírélà bá bàjẹ́ tó ń try láti start ẹ̀ tó wá lọ start lójijì ó mọ bóyá máa dún dùdú ní sẹ̀bílì wú bẹ́ẹ̀ ẹkún yìí pọ̀ jù ní ìyá àgbà ẹ̀ bá ń fà á jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ ìwọ lọ́dún ẹ̀ máa kú sí ìbí ẹ̀ máa kú sí ọlọ́yin mojú lọ ọkọ̀ ìrúkọ rẹ̀ ẹgbẹ́ ní ìwà náà ìbí ẹ̀ máa kú sí ìbí ẹ̀ máa kú sí ìbí ẹ̀ máa kú sí ó ní kú èsì fún máa pa ẹ́ ọlọ́run máa dúró tì ẹ́ èsì kú lójú ẹ́ ìrọ̀ ìbí ẹ̀ máa kú sí ọ́ ìbí ẹ̀ máa kú sí ọ́ ẹ̀yin náà máa gbọ̀dọ̀ láyé bàbá mi kí bàbá mi ṣe fún mi kó jẹ́ pé ilé kó dàgbà ńkọ́ gùn kí mo lọ kú ìyẹn ni àwọn teachers tí wọ́n ń kọ orúkọ yẹn ìkúnnú wa ohun sí nìyẹn mo rò pé wà moved pé wà ní ó yá màmá ẹ máa bọ̀ níṣẹ́ bí ìbọn tó kú wọ́n ní ká má bọ̀ n kò lọ ilé ìwé náà kú sí wà ní ó yá ní kóhùn náà máa bọ̀ ó yá máa bọ̀ màmá wa gòkè lọ bá mistress yẹn bá ní kí lorúkọ ẹ tó dárúkọ ara ẹ sẹ̀bílì kìíní ó dárúkọ ẹ ẹbí mi lọ́wọ́ ya gbà wá ọdún 4 yìí mo ti ń wà rè kọ́ máa gbé ń kó ọwọ́ mi kò tètí ìjọba ọwọ́ mi máa ń tètí ìbí rẹ̀ máa kú sí ìwọ pé kí wọ́n kàwé èyí ló wà wá kò ní ka lẹ́yìn yìí kò ní kà. business yẹn wá moved gan ò ní kálé ayé yìí kẹ wo ò ní kú ọkàn ò ní ṣe o headmaster látọ̀dọ̀ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ṣàlàyé fún bàbá headmaster yẹn bàbá yẹn headmaster wa jẹ́ Mr. Adébánjọ mi ní gbàgbé ó ní kẹ̀kẹ́ òmìgbà dání ẹ̀wọ̀n ẹ̀yẹ ni stop it that's okay kí ló ṣẹlẹ̀ kí ní kan ọmọdé iná mú wá fún léèwé pé kò dẹ̀ tí tó bẹ̀rẹ̀ léèwé headmaster bá ní ìyá fọwọ́ sétí sẹ́bílì wá ń tiro ó ń tiro bóyá kọ́ wọ́lé bóyá ń tiro rẹ̀ náà ọwọ́ ọ̀kọjá ìsẹ̀bílì bá pé ẹlẹ́kẹ̀rin ọmọ ọmọ mi wá rè kọ́ máa pọ́wọ́ mi kò tètí ẹ̀yin náà ẹ̀ka kọ́ ọmọ mi kò bà tètí ọmọdún mẹ́fà wọn pé ká bẹ̀rẹ̀ léèwé ẹ̀bẹ̀ lọ ìyá àgbà ẹ má pọ̀rọ̀ o ìyá àgbà ẹ má pọ̀rọ̀ o ìgbà tó rí kẹ́ wí o ẹ̀gbọ́n mo ní ọmọdún mélòó lẹ́sẹ̀ yìí ìyá àgbà pé àdé ọmọdún 9 wà lẹ́sẹ̀ yìí ní ṣé àti gbogbo èèyàn ṣe yẹn woman tó wá sọ pọ́wọ́ ẹ̀ kíkẹ́ wọn ni wọ́n kí ló dé táwọn ẹ̀ ò tètí mi kò mọ ohun mo ṣe kọ́ mi kò tètí ní Mr. Adébánjọ bá ní kọ́kọ́rúkọ sẹ̀bílì kọ́rúkọ ẹ̀ lẹ̀ tó bá dẹ̀ lè cope no problem tí ò bá lè cope kó wà ní school bẹ́ẹ̀ irú àwọn ọmọ báyìí ẹ má yẹ ká deprive ẹ o kìíní kankan bẹ́ẹ̀mi àti sẹ̀bílì ṣe bẹ̀rẹ̀ primary school ní abúlé ní yíyá yẹn nìyẹn ṣẹ́mọ̀ ọba ránṣẹ́ sí bàbá pé mo ti bẹ̀rẹ̀ school lábúlé bàbá mi ò gbà pé ọlá bẹ̀rẹ̀ school láago mélòó lọ́mọ ọdún mélòó kó lè bẹ̀rẹ̀ school time yẹn
ìyá bàbá ni mo ṣẹlẹ̀ wọn kó máa kọ lẹ́tà ni ọmọ mi ọ̀wọ̀ pàtàkì ọ̀rọ̀ mi sí ẹ̀rẹ̀ pé ṣàlàfíà ló wà bẹ́mi náà ṣe wà níyì pàtàkì ọ̀rọ̀ mi sí ẹ̀rẹ̀ pé ọmọ rẹ̀ ọ̀la ó ti bẹ̀rẹ̀ léèwé ó máa ra aṣọ léèwé o ó máa ra síléètì ó máa ra ṣọ́ọ̀kì ó máa ra wọ́n ṣàkọ gbogbo ẹ̀ pọ̀pùsí mi gbà bàbá mi wá gba lẹ́tà yẹn bóyá bíi ó ti lọ sí after bíi a máa lọ sí bíi 2 months after bọ̀ ṣáà pé tó bá ti gbà yín tó bá ti kọrúkọ ọmọléèwé lẹ̀ ń gbà yẹn wọ́n kọ́lẹ̀ fún the following year ni kò ń ṣe year yẹn gangan ló máa bẹ̀rẹ̀ next academic session ló máa bẹ̀rẹ̀ nígbà yẹn so lẹ́tà yẹn ó dọ́dọ̀ bàbá mi wá sábúlé wọ́n ra so many things wọ́n ra aṣọ léèwé nígbà tó wá di ọjọ́ tí máa wọlé ìwé ọ̀gá fẹ́ wọlé ìwé ẹ kàn imagine bí bó ṣe máa rí ṣòkòtò tí wọ́n rán fún mi nígbà yẹn dẹ̀ rí iṣẹ́ wọn bùbá náà fi ń ṣe aṣọ léèwé wa kì í ṣe ṣẹ́ẹ̀tì bùbá inú kó lọ́rùn bọ́tì ń bí tàbí kó nílé jìkà ìkànnì méjì ló máa jẹ́ mo rántí pé kakí là ń lò léèwé wa ń gbà yẹn wọ́n rán bùbá yẹn bàbá oní máṣíìnì kọ́ ló ń fọ̀rùn kẹ́ bàbá yẹn ló ránṣọ yẹn kí ni bàbá yẹn ò fojú mi rí tán kó tó lè ránṣọ yìí kí ló dé èmi náà ò fi lára balẹ̀ tí n bá ti kọjá báyìí tí n bá yà lọ́dọ̀ ẹ̀ bàbá ní máṣíìnì ẹ̀ka àkàtà ẹ̀kọ́ ọ̀lẹ́ o ẹ̀ka àárọ̀ o ẹ̀ka ẹ̀tí o lórí yúnífọ́ọ̀mù ẹ̀ kò lè ràn táyà ìgbà pé má bọ̀ níbí èyí ṣe ọmọ àbàkẹ́ rè náà ìyá àgbà ló pè lábàkẹ́ báwa ó yá làgbé kòròbá ẹ̀ kó la pọn mi kan bàbá gbé kòròbá òun lọ pọn mi wá kí bàbá yẹn lè ràn aṣọ kó lè ràn aṣọ uniform tó ti gbowó ẹ o bàbá yìí ò jẹ̀bi o èmi ni mò ń kọ́ lójú ó ti ní time tó sọ fún wọn pé kán wá gbàṣọ èmi ni mi ò lè dúró de time yẹn o bàbá lọ pọn mi tí n bá pọn mi dé tó bá tún yá o bóyá ọjọ́ kejì bàbá yìí ò ti rántí bá tún kọjá níbẹ̀ ẹ kí sà ẹ káàárọ̀ sà ẹ kúrò lẹ́sà ẹ ṣe kìíní kan sà pé ọmọ àbàkẹ́kọ̀ọ́ ẹ̀ lọ èmi wà má bọ̀ níbí wàá bá wọn kógi kó la kó sẹ́gbẹ̀ẹ́ kìíní bẹ́ẹ̀ má tún lọ kó. ìṣe òkà ńlára ló nìyẹn. mo ṣáà ń lọ ṣàárù lọ́dọ̀ bàbá yẹn kó lè ránṣọ léèwé mi ìjọ tí bàbá yìí ránṣọ léèwé mi tó parí ẹ̀wù kò tí ì rán ṣòkòtò ó parí ẹ̀wù tó kàn ṣe mistake pé aṣọ ọmọ náà wà náà ọ̀rẹ́ aṣọ ní ibi kìíní kankan ọba kó aṣọ yẹn lọ ní kí n wọ̀ wò bí mo ṣe wọ aṣọ yẹn wò ó bá rí mu kò bá rí mu mo kéré mọ́lẹ̀ ni ẹ̀wù láì gba ṣòkòtò ilé bàbá ya àgbà mi tó gbé ti tọ́ ń rẹ gàrí nígbà yẹn wọ́n máa ń rẹ gàrí ni tó wá ti já pákí tán pákí yẹn náà kì í ṣe pákí ẹlẹ́rọ grétà náà máa fi ṣe pákí yẹn wọ́n ti kó gàrí lẹ̀ wọ́n ń gbé òkúta lẹ̀ kí ìyá àgbà ti já ìyá àgbà fẹ́ kọjá lẹ́nu kí ní báyìí wọ́n takìtì wọ́n ṣubú láwọn bá kíde ìyá àgbà ẹ̀pẹ̀lẹ́ kí ṣe yín ìwọ ló ń pè mí kíde kí ìṣẹ̀lẹ̀ kí ṣe ẹ̀wọ̀rùn mi. ìyá àgbà ò tètè rántí pé school uniform mi wà pé àrẹ kí wà lọ́rùn ẹ aṣọ léèwé lọ́rùn mi tó fìtì mi. ìyá máa wò irú ọmọ wò. kí ló ń ṣe bọ́ọ̀yì tó fi jẹ́ ẹni kan kọ́ wọ aṣọ kọ́ wọ́n fìtì mi. Ṣé torí aṣọ ìròyìn fẹ́ pa mi? Ọ̀la kí n bá là kú, kí n bá kú, ó ní ya bàbá mọ́ rẹ̀ ọ́. Yàgbà ẹ̀ lè kú, agbára Ọlọ́run máa dúró tì, Ọlọ́run máa wà pẹ̀lú yín, Ọlọ́run kò ní fi yín lẹ̀, agbára Ọlọ́run. Yàgbà ẹ máa pẹ́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  ó tó. Ṣòkòtò dà. Ó bá tán. Bàbá télọ̀ kò rán ṣòkòtò. Kó wa wà láì fún. Ẹ̀ṣẹ́ wọn pé kí n bá ti kọjá lébẹ̀ wá pé kí n la pọn mi wá kí n bá kọjá wá pé kí n la bá wọn rugi kí n bá débẹ̀ wá pé kí n la kókì nìkan líìmọ̀ débẹ̀ lè níran pé kọ́mọ kan kó là mọ́ ẹ̀wù yẹn wá kó fi hàn mí ẹ̀wù yẹn rí mo jágbà lọ́rẹ̀ kí mo wò líì mo wọ̀ rí mo bá ń sáré bọ̀ nílé pé kí n wá fi hàn yín pé sófìtì mi. Ìyá àgbà bá pe bọ̀dá kan wà máa ń pe bọ̀dá Jamiu òun àti bọ̀dá mi Màyíkì ni ẹgbẹ́ ṣáà pé bọ̀dá mi Màyíkì yẹn mo sọ fún yín pé ọmọ ẹ̀gbọ́n ìyá àgbà ni bọ̀dá Jamiu yẹn ó jẹ́ ọ̀rẹ́ ìyá àgbà kan wà ilé wa wà lẹ́gbẹ̀ẹ́ ra wa ilé yẹn òun náà ọjọ́ mọ́ ọmọ màmá tó wà ń bẹ̀ yẹn so ọ̀dọ̀ wọn la máa ń jẹ̀ sí ìyá àgbà bá jáde
ló bá pé ìyá bàbá bọ̀dá Mike yẹn Àṣàbí o kíní kan ọ̀ṣàpẹ̀rẹ̀ tí ní pé wọn gbogbo ará abúlé bá péjọ lé mi lórí ẹ̀wọ́n ọmọ mi náṣọ̀ léèwé àkọ́bá bẹ̀rẹ̀ wọ́n ṣàdá ó dá o ó kò kọ́ fi bọ́tìnì síbí ó kò kọ́ ṣe kíní kan wọ́n kò ìtẹ̀létí ó kó dàgbé padà látẹ̀ kó láṣẹ ń bá yarí pé n kò bọ́ṣọ yìí Ọlọ́run kò jẹ́ èyí ṣe mi rè máa bọ́ṣọ yìí ọ̀la o ó máa bọ́ṣọ yìí kó bá bọ̀ tán ní ọba tẹ̀ tán kó bá rán ṣòkòtò n kò má wọ̀ lọ léèwé ẹ ṣe bóyá máa wọ̀ rẹ o n kò bọ́ṣọ yìí o wọ́n bá bí mi sọ báyìí bá eré bá bẹ̀rẹ̀ bá sá wọnú ìgbẹ́ nígbà tó bí alẹ́ mo wọlé padà pẹ̀lú aṣọ uniform tí mi ò mọjọ́ tí léèwé máa open ìjọ́ tí léèwé máa bẹ̀rẹ̀ mi ò mọ̀ ọ́ nígbà mo délé wọ́n ṣáà nìkan fi mílẹ̀ wọ́n ti ṣe meeting ẹ filẹ̀ ẹ máa lé o mo sùn nígbà mo sùn máa drop ìtọ̀ ìtọ̀ yẹn wọ́n á ń bọ́ṣọ lọ́rùn mi ṣáà yún mi nù èmi kò yún mi nù ọba mi wọ́n ti bọ́ṣọ lọ́rùn mi tán ìyá bàbá kí aṣọ yẹn mọ́lẹ̀ náà bá là mọ́ mi lórí aṣọ ẹ̀rọ sọdọ ní ìtọ̀ yìí owó sọdọ ní ìtọ̀ yìí nígbà mo sùn tí mo ti tọ̀ tí ìwà wà lọ́rùn mi ṣé kò ní kàn máa bá ẹdẹ léèwé náà lílo bá bẹ̀rẹ̀ léèwé náà máa bá ẹdẹ bẹ̀ máa wí wọn pé ìwọ ọ̀rọ̀ ọba onítọ̀ o ká má fọ̀rọ̀ gùn bàbá yẹn rán ṣòkòtò mo gba ṣòkòtò mo á kó ṣòkòtò yẹn àtẹ̀wò mo á lọ kọ́ ń pe kinní kan ní bíi rack lábúlé mo lọ kó sórí rack inú rack yẹn ni mo kó sí n kò dọjọ́ tá a máa wọlé iléèwé àwa ń wáṣọ kiri mi ò rántí pé rack ni mo káṣọ sí mọ́ ìyá àgbà bá bẹ̀rẹ̀ sí ní lọ́gùn mo bá fẹ́kùn yìí mọ́lẹ̀ ní mo mẹ́kùn yìí sún ìyá àgbà pé ó kàwé rẹ o ó kàwé rẹ o ìwọ ló ṣe ayé rẹ bẹ́ẹ̀ o bó ṣe ṣayé rẹ báyẹn o ó sì kíní kankan ká má fọ̀rọ̀ gùn mo ṣàrà aṣọ yẹn eventually mo wọ̀ nígbà tí mo délé ìwé story mi ni ẹ̀yin yan wa a tún tẹ̀síwájú ẹ jẹ́ ká fi mọ̀ báyìí lágbára Ọlọ́run ètò a tún gbìnàyà nígbà tó bá tún gbìnàyà ẹ tún gbádùn ẹ̀ síwájú sí ẹ ṣé púpọ̀.